Jesus, we worship you, Jesus. I only want the keyboard and the drums. Please bring it down. Just the keyboard, the strings and the pad on the keyboard. That's all. In English. This is 3:30. I want you to rise up on your feet and declare about your life concerning this hour. This is a concert for mercy. I want me to share concert for prosperity. I want me to share concert for holiness. Ejaka follow team yi accordingly. Boja anu lo fe bere ni. Boja itewogba lo fe bere ni. Fi wakati ati awo yi 3:30 yi. Declare concerning your life. My prayer is different from your prayer. If I am saying any prayer into this microphone, don't follow it. You have your own prayer point. Open your mouth and begin to pray. And begin to ask God for what you want. Ajulo Jesu wá fẹ́ ṣe program mi. Èmi àtẹ̀yin máa wá gbé igbá ọpẹ́, a máa wá yin Ọlọ́run ní ibùjókòó ire, ibùjókòó oríire. Don't look at me. Open your mouth and begin to pray. Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Ọlọ́run àgbààgbà àwọn wòlíì, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Ere mesoto bidayali basetai. Agbe Ebeneseri ọkàn wa sókè síwájú yín.
bèrè ohun tá à ń fẹ́ ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Ọlọ́run tó ní wákàtí àti ìgbà. Bíbélì wípé búburú ni gbogbo ọjọ́ ṣùgbọ́n ká fi àdúrà ra ìgbà padà. Can you use your prayer to redeem the rest of 2023? Ele kataba bashando yeleboze. Eda yali kabrone soto yeli yeleboze. I don't know what you are going through. Use this time, this hour, to open your mouth and begin to ask God for what you want. Give your supplication before Him. Wá síbí láti wá jó lásán. Wá síbí láti wá mú àánú lọ lẹ́ni. Wá síbí láti wá mú ire lọ lẹ́ni. A ò wá ṣeré. Àwa wá ojú Olúwa ni. Nítorí pé àwa fẹ́ rí ojú Olúwa. Bíbélì wípé kí èmi kí ó lè máa wo ojú Olúwa ní ojú ayé mi gbogbo, kí èmi kí ó lè máa fi inú nínú wo tẹ́ḿpìlì rẹ̀. Kàtàbídà sàtóyè. Ẹ̀ẹ́dẹ̀yẹlẹ́bọ̀ ṣètóyẹlẹ́yẹlẹ́bọ̀ zòtóyè. Mo gbé ọ̀rọ̀ mi wá síwájú rẹ̀ Ọlọ́run ayérayé. Awẹ́rí ọmọ dákẹ́dákẹ́. Ìwọ ni àmọ̀mọ̀ tó di ọ̀rọ̀. Ẹ̀lẹ́kàtà bàbá sòtóyẹlẹ́. Èyí tó kù nínú ọ̀rọ̀ mi Olúwa bá mi ṣe. Èyí tó kù nínú ìrìn àjò ayé mi Olúwa bá mi ṣe. Má sọ́tò yẹli yẹrẹ bó sọ́tò yẹli ya. Bálíkà bá ṣàtà yẹli yẹrẹ bá zẹ. Jésù o, Jésù o, ìwọ ló lómi àtẹ̀jẹ́. Bá mi táyé mi ṣe. Jésù o, Jésù o, ìwọ ló lómi àtẹ̀jẹ́. Bá mi táyé mi ṣe. Jésù o, Jésù o, ìwọ ló lómi àtẹ̀jẹ́. Bá mi táyé mi ṣe. Lift up your hands, everybody. I don't know the reason why I'm saying this. Nígbà tí praise was ministry, ó ní àwọn kan wà láàrin wa, ogun àfàkókò ẹni ṣòfò. Bó ṣe sọ báyìí, there was a stamp to it pé òótọ́ ni ó wà láàrin wa. Níbikíbi tí ayé àti àwọn ọ̀tá ìdílé ti ń fi àkókò rẹ̀ ṣòfò. Mo gbé Ọlọ́run àwọn ọmọ ogun, Ọlọ́run Babalọ́lá, Ọlọ́run Babájídé, Ọlọ́run Ọ̀rẹ́kọ̀yà, Ọlọ́run Adébóyè, Ọlọ́run tó ti wà káyé tó wà. Lórúkọ Jésù Kristi, a mú ọ kúrò nínú ìpele náà, a mú ọ lọ síbi ìkẹlẹ tó ga lórúkọ Jésù. Ọ̀rọ̀ yẹn sọ wípé nígbà tí àwọn ẹgbẹ́ mi bá ń rìn, èmi á máa sáré. Nígbà tí àwọn ẹgbẹ́ mi bá ń sáré, èmi á máa fò. Ohun tó nira ṣe fún ọ láti ọdún pípẹ́, Ọlọ́run orí òkè yìí, Ọlọ́run tí Àjùlọ Jésù ń sìn, Ọlọ́run Mercy Concert, Ọlọ́run wákàtí, Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ìgbà ìpọ́njú yóò dìde sí ọ̀rọ̀ rẹ lórúkọ Jésù Kristi. Ó ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún wọn lò ó. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Ó ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún wọn lò ó. Kémi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. Èmi yóò jẹ́ tirẹ̀. Èmi yóò jẹ́ tirẹ̀. Èmi yóò ṣe tirẹ̀. Èmi yóò ṣe tirẹ̀. Èmi ti múra tán. Mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún wọn lò ó. Èmi lè jẹ́ tirẹ̀ nìkan títí ayé mi. I hear in my spirit, I'm not here to cajole you, but I hear in my spirit that 7 people out of this place, by this time next year, you will be out of this nation. I don't know how God is going to do it. Bóyá ó máa gbé orúkọ ẹ wá sí iwájú àwọn olóore ni. Bóyá ó máa gbé àánú dìde fún ọ níbi tó ò lérò ni. Èèyàn méje tó máa gba visa láti ṣe rere, láti mú ọpẹ́ wá wípé ní Mercy
concert lọ́lọ́run ṣe lórúkọ Jésù ẹ gba visa yín lórúkọ Jésù. Àánú tó ṣògo lórí ìdájọ́ yóò ṣògo lórí ayé rẹ. And it shall be well with you. Come on, lift up your voice and shout hallelujah. Hallelujah. From the bottom of my heart, I want to celebrate Daddy and Mommy that has been patient with us, dancing, standing up. Easy. They come and do for hours. But because he's their son and we are their children, please help me put your hands together and celebrate Daddy and Mommy Adetuji. God bless you, sir. I want to celebrate my brethren in the Lord. I don't want to say colleague, but they are my brethren in the Lord. Please help me put your hands together. Thank you for ministering to my spirit the night. Can you do something for me? Babaro, God bless you for every time. God will honor you every time in Jesus' name. Please, can you do something for me this morning? Can you celebrate yourself? And hallelujah, Joe. Hallelujah, Jare. Are we ready to praise the Lord? Ṣé ẹ ti ń sùn ni? Lẹ́yìn tẹ́ gbàdúrà tán, ẹ má sùn o. Ó yẹ náà. Ọpẹ́ mi kò ì tó. Ojoojúmọ́ ni wọ́n máa dúpẹ́. Ẹ jẹ́ ká yọ̀ Ọlọ́run lógo, yọ̀ Ọlọ́run lógo. Ṣé ni máa dúpẹ́? Ọpẹ́ mi kò ì tó. Ọpẹ́ mi kò ì tó. Ojoojúmọ́ ni wọ́n máa dúpẹ́. Ẹ jẹ́ ká yọ̀ Ọlọ́run lógo. Ẹ jẹ́ ká yọ̀ Ọlọ́run lógo. Yọ̀ Ọlọ́run lógo. Yọ̀ Ọlọ́run lógo. Ṣé ni máa dúpẹ́? Ẹ̀tù tóbi tó. Làánú rẹ̀ tóbi. Ó yẹ náà. Ẹ̀sìn tóbi tó, òdodo rẹ̀ ó tóbi o. Ó tóbi tìfẹ́tìfẹ́, ó ní májẹ̀mú tí kì í yẹ̀. Àrò ńlá. Àrò ńlá tó pọ̀ jíjẹ mímu, ayé gbogbo aláìlòtán. Ọba tó kọjá orí ayé gbogbo. Áńgẹ́lì ẹ wọlé fún. Ẹ mú adé ọba rẹ̀ wá. Ṣé lọ́ba àwọn ọba? Gbogbo ayé gbé Jésù ga. Áńgẹ́lì ẹ wọlé fún. Ẹ mú adé ọba rẹ̀ wá. Ṣé lọ́ba àwọn ọba? Àtọ́bí jùmọ̀ mọ orúkọ rẹ̀. Kò má ṣòro Ẹlẹ́dùmarè. Ṣáàtì gbàgbọ́, ṣáàtì gba Jésù yìí gbọ́ o. Ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ wá hallelujah. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀. Asọ̀rọ̀ máyẹ̀, asọ̀rọ̀ máyẹ̀, ṣe Olúwa o.
Títí tó dá ayé, fẹ́fẹ́fẹ́fẹ́ tó dá ọ̀run, ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo. Kábíyèsí. Kábíyèsí. Ọba tó mọ́ mi tútù jáde. Láti inú àpáta, òun ló rọ̀ mọ́nà látòkè ọ̀run wá. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Ó ṣèlérí òun lè rí iṣẹ́, títí májẹ̀mú rẹ̀. Jésù lánàá lónìí, Jésù títí ayé. Ẹ fi ìyìn fún Olúwa, nítorí tí ó ṣeun, nítorí àánú rẹ̀ dúró títí láé. Kẹ̀rọ̀wé lókè Ọlọ́run. The Bible says the power that raised Jesus is able to quicken your mortal body. Ó yá sọ wípé Jésù yé bóyé ó yá. Jésù yé bóyé. Ó yá Jésù yé bóyé. Jésù yé bóyé. Mo dá yé náà yé. Jésù yé bóyé. Ayé mo dá yé náà yé. Jésù yé bóyé. Ó yá ó. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, wàá náwó yẹn sókè. Ó yá gbàdúrà sí ọwọ́ yìí. Sọ wípé ọwọ́ tí mo fẹ́ gbé lórí ara mi yìí, kó gbé mi lọ síbi gíga, kó gbé mi lọ síbi ògo, kí n máa lọ láti ògo dé ògo, kí n máa lọ láti ìpàdépá. Ó yẹ kó pé ọwọ́ Olúwa ń bẹ̀. Lórí ayé mi o, ó gbé mi fò, ó gbé mi sáré. Àwọn Olúwa ń bẹ lórí ayé mi o. Ó gbé mi fò, Ó gbé mi fò, ó gbé mi sáré. ó gbé mi sáré. Àwọn Olúwa ń bẹ lórí ayé mi o. Yóò gbé ọ̀fọ̀, Ó gbé mi fò, yóò gbé ọ̀sẹ̀. ó gbé mi sáré. Ìtumọ̀ orin yẹn ni pé tí àwọn ẹgbẹ́ mi bá ń jókòó, èmi yóò máa rìn. Ó yá, tí àwọn ẹgbẹ́ mi bá rìn, kí ni wàá máa ṣe? Tí àwọn ẹgbẹ́ rẹ bá ń sáré, ìwọ yóò máa. Àwọn ọmọ bọ́lá ń fẹ́ fò ní 2023. Àwọn ọmọ bọ́lá lọ síbi gíga. Ó yẹ sọ wípé náà. Àwọn Olúwa ń bẹ lórí ayé mi o. Ó gbọ́ mi fò. Ó gbé mi fò, ó gbé mi sáré. Àwọn Olúwa ń bẹ lórí ayé mi o. Ó gbé mi fò, ó gbé mi sáré. Ó yẹ sọ wípé ẹgbẹ́ orin yìí sọ pé. Ó yá. Hallelujah. Ìràwọ̀ owó tó mọ́ lọ́wọ́.
kọrin títí nípa oore rẹ̀ nílùú ògo mi. Kí n gbóhùn sókè. Bẹ́ẹ̀ mo gbọ́ ìjà tán. Bẹ́ẹ̀ mo gbọ́ ìjà tán. Mo dé ilé mi. Àwọn tó fẹ́ rí Jésù kan tó rí ikú ẹ kí hallelujah. Stop, please put it up. Ẹjọ́ technical, ẹjọ́ please. God bless you. I indeed intentionally want to rise you up for this moment. Are we ready? How many people love Ajulo Jesu? If you don't love him, you will not be here. Do you like him? Okay, do you like him? If you don't love him, do you like him? Kí mọ̀ pé àwọn pàtì kan nínú English láìkì tún ju love lọ ń gbà mí. Ṣé ká jùlẹ̀ ni àbí ká lo kíní cordless? Hallelujah, Joe. Hallelujah, Jare. I remember 2 years, was it 2 years ago? Hallelujah, Joe. I remember 2 years ago. Irole pa ma so temi. Ma so temi. I was about going out and the Holy Spirit said, what I always ask you to do. Abi, what I always ask you to do when mo ti ṣe fún bí èèyàn bí mẹ́rin mo dẹ̀ mọ bí tí wọ́n wà lónìí. I don't know why, whether because my mom ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí ó ṣe fún mi a dẹ̀ sọ fún èmi náà kémi náà máa ṣe fún yàn. Daddy, I'm so sorry that I will do this and I have to call mommy up. Mommy ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀. Ajulo, please come. Please put your hands together and celebrate Mama. Okay, dead spots. Okay. This is my son in ministry. Please let me put your hands together and celebrate him. Emma worry, I'm a Joe. I'm a video cast. But this is the main reason why we do this. In ministry, this is my 30 years going to 31. I have seen a lot. I've been discouraged. I've gone through a lot. And I will do as if everything is okay. Because you are supposed to do the assignment. Bíbélì wípé tètè kọ́ ṣe tèmi ná. Bó ṣe sọ fún opó 9 yẹn ni pé wọ́n ní kó lọ pọn omi sí ìkòkò yẹn sẹ́. Òróró tó kù yẹn tó o fún mi àbí ó dà fún mi. But ó fi ìgbàgbọ́ ṣe. So every time we wake up, every time we go for ministration far and near, is by faith. Apart from honorarium kan ló gbé wa débi. Oore ọ̀fẹ́ Ọlọ́run ló gbé wa débi. I want you to do something for me. With the help of the mother that gave birth to him. We're going to kneel down. We're going to kneel down. Mama, please come back. We're going to be doing this in front of everybody. Please don't joke with these moments. Because àṣẹ tí màmá ẹ fi bí tó fi dẹ̀jẹ̀ lé lórí náà máa fi gbàdúrà láàárọ̀ ẹ̀. This is to fall. A ti ń ṣílẹ̀kùn àwọn ọjọ́, a ti ń ṣílẹ̀kùn àwọn nǹkan ní táìmù yìí. Ẹni tó bá mọ wákàtí àti àkókò, ó máa ń mọ àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀. Nísinsìnyí nígbà yìí la máa ń sọ àwọn áńgẹ́lì kalẹ̀ láti ya àwọn oúnjẹ sí mímọ́ ní tòfọ̀. Máa bẹ̀rẹ̀ sí sọ wọ́n kalẹ̀. Àwọn màláíkà àti àwọn áńgẹ́lì tó wà ní àsìkò yìí kó sọ̀kalẹ̀. Mo fẹ́ kẹ́ gbàdúrà fún ma. Ibi tẹ́ fẹ́ kó dé láyé, tẹ́ bá fẹ́ kó dé Amẹ́ríkà, ẹ gbà á lójú gbogbo èèyàn. Tẹ́ bá fẹ́ kó dé Canada, ẹ gbà á. Tẹ́ bá fẹ́ kí visa kó máa wá ní ìrọ̀rùn. Pé kí ọfà ayé ọfà àwọn ọ̀tá ìrere kó má ṣe bà á. Ojúrere àti àánú yóò jẹ́ tirẹ̀. Èmi ni mo tó báyìí kò ní wọnú rẹ̀, ẹ bá mi gbà á. Ó yá gbogbo èèyàn ẹ bá mi nawọ́ sí Àjùlọ Jésù.
is the reason why we are here, apart from God. Ẹ bá mi gbàdúrà fún bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí náà ló ṣe máa rí fún yín o. Can you stretch your hands? Stretch forth your hand and begin to pray for him. Please don't joke with this moment. As you are praying for him, you are praying for yourself. Àwọn wo ló fẹ́ gbé ọpẹ́ wá ní ọdún tó ń bọ̀? Ẹ bá mi gbàdúrà yẹn fún. Tí kò bá ṣa owó jọ láti ṣe irú nǹkan báyìí, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn pastors tó fún un ní àyè láti wá ṣe irú nǹkan báyìí. Kì í ṣe gbogbo chọ́ọ̀chì ló máa ń ṣe bẹ́ẹ̀ fọlórin. I pray that God Almighty will strengthen you. Thank you, pastors. Thank you for the pastors in charge for bringing this moment to reality. Ẹ bá mi gbà fún. Ẹ̀yin ilẹ̀ bí ẹ gbà fún. Gbogbo nǹkan kò ní ṣi ìyàwó fẹ́. Kò ní ṣiṣẹ́ ìránṣẹ́ ṣe. Kò ní fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Kò ní fi ìyàwó ṣiṣẹ́. Ẹ sọ̀rọ̀ sí future. Speak into his future. Lekatava makidaba sotoye. Mekedovo sotoye liyanebaze. Edaya likabro neyeli teve mekobrini satoye liya. Edaya likabro nekedoye li teve me sotoye liya. Mabruno sotovi daya likabro naze. Bíbélì wípé àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí bí kò ṣe pé ó dúró títí láéláé. Bí òkè ńlá ti yí Jerusalem ká bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti ìsinsìnyí lọ àti títí láéláé, nítorí tí ọ̀pá àwọn ènìyàn búburú kì yóò bá lè gbé àwọn olódodo, kí àwọn olódodo kí ó má bàa fi ọwọ́ wọn lé ẹ̀ṣẹ̀. Olúwa ṣe rere fún àwọn ẹni rere àti fún àwọn tí àyà wọn dó ṣinṣin, bí ó ṣe ti irú àwọn tí ó yà sí ipò ọ̀nà wíwọ́ wọn. Olúwa yóò jẹ́ kí wọ́n lọ pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n àlàáfíà yóò wà lórí ayé rẹ, yóò wà lórí iṣẹ́ ìránṣẹ́ rẹ, yóò wà lórí ẹbí rẹ, yóò wà lórí ilé rẹ, àti ohunkóhun tó wá dáwọ́lé láti sìn ín lọ. Mo gbàdúrà fún ọ gẹ́gẹ́ bí ẹni tó ń kọ orin. Lórúkọ Jésù Kristi, orin àti ọ̀run wá. Ọlọ́run gbélé ọ lọ́wọ́ lásìkò yìí. Àánú àti ojú rere tó tayọ yóò jẹ́ tirẹ̀ in the name of Jesus. You shall go from glory to glory. You shall go from strength to strength. In the mighty name of Jesus. Yes. We pray for you because this month is your birthday. Ó nídìí tó fi ṣe náà. Lórúkọ Jésù Kristi, bó o ṣe kọ́nsáàtì yìí, Ọlọ́run sọ ọ́ di ẹbọ fún ọ, ó sì gbà lórí ìtẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run yóò máa ṣògo lórí ìdájọ́. Bó ṣe ń wọ inú ọdún tuntun, lórúkọ Jésù Kristi, ògo tuntun ló wọ̀ yẹn lórúkọ Jésù. Àánú tuntun ló wọ̀ lórúkọ Jésù. Ibi tó ò pè ọ́ rí, tí wọ́n á máa bẹ̀rẹ̀ sí pè ọ́ tó sì máa ṣe rere níbẹ̀ lórúkọ Jésù Kristi, á bẹ̀rẹ̀ sí pè ọ́ láti òsìn lọ. It is well with you. Mama, we're going to bring him up. A máa fà á dìde, àjọ máa fà á dìde mọ́mì. Ṣé ti ready ma? Jesus' name. In Jesus' name. This moment is special. I'm so sorry. Don't worry, we're going to praise God. Ní orúkọ ọmọ agbé ọ dìde, ní orúkọ ẹ̀mí máa gbé ọ dìde. Can somebody shout hallelujah? Hallelujah. Hallelujah.
ẹ̀mí bẹ́ẹ̀ nù rẹ̀ nù gbogbo àìní rẹ̀ ìgbà gbogbo. Máa gbàdúrà báwọn tó fẹ́ràn kú. Àdúrà báwọn mú òbí. Are we ready to praise the Lord? Oh, yes. Are you tired? Don't be tired though. I don't do things according to, they gave me hours, more than what time here, so I will do according to the Holy Spirit. Hallelujah, Joe. Hallelujah. How big is your God? Show to big is your ayé wa lọ. Show to big your ayé wa lọ. Oh yeah, now, come on, hey. You are God. You are not just people. You are not just loud. You are a great God. You are God. You are God. You are not just people. You are not just loud. You are a great God. You are You are big, 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 big. God, 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 God. Great, 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 great. You are a great God. You are big, 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 big. God, 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 God. Great, 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 great. You are a great God. Ṣé mo rí? Olùgbàlà ṣe borí bí mo ṣe tẹ̀lé Jésù. Ṣé mo rí? Ṣé mo rí? Ṣé mo rí? Ṣé mo rí? Ó forí sí mi lẹ́nu, ó ní kí n máa bọ́ lọ. Ó fi jó sí mi lẹ́sẹ̀, ó ní kí n máa jó nìṣó. Ó fẹ̀yìn sí mi lọ́kàn, ayọ̀ ayérayé. Ọ̀wá mi rẹ̀ kù lólúwa fi retí mi ṣe. One thing that we desire, let us we worship you. Lord, come and change our lives. Arise, 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 arise. Take your place, be enthroned on our praise. Arise, King of Kings, Holy God, as we sing. Arise, orúkọ, 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 orúkọ. Aládé òwúrọ̀ ni àwí máa yẹ o, àsọ̀rọ̀ máa dà sí. Aládé òwúrọ̀ ni àwí máa yẹ o, àsọ̀rọ̀ máa dà sí. Bàbá mímọ́ bàbá lókè mo ti dé mo dáre rí. Òjò. Àwa náà rè é ọmọ wa. Àwa náà rè é ọmọ wa. Lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣèrí bàbá mi lónìí lè o. Ìmọ̀ ìfọ̀dà kí wọ́n yóò padà, ìmọ̀ ìfọ̀dà kí wọ́n yóò padà, ìmọ̀ ìfọ̀dà kí wọ́n yóò padà. Ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Ṣèrí bàbá mi lónìí lè o. Ìmọ̀ ìfọ̀dà kí wọ́n yóò padà, ìmọ̀ ìfọ̀dà kí wọ́n yóò padà.
sáyé lókè, wọ́n yẹ fún mi lókè. Ojú kò fọ́lẹ̀ ẹni, ìyanu lórúkọ rẹ̀. Ó ṣe máa ṣe nìyẹn. Ó ṣe máa ṣe nìyẹn. Ó máa ṣerú dọ̀gọ́, ó máa ṣerú dọ̀gọ́. Ó ṣe máa ṣe nìyẹn, ó ṣe máa ṣe nìyẹn. Ó máa ṣerú dọ̀gọ́, ó máa ṣerú dọ̀gọ́. Wọ́n ní kò sáyé lókè. Wọ́n yẹ fún mi lókè. Ojú kò fọ́lẹ̀ ẹni, ìyanu lórúkọ rẹ̀. Wọ́n ní kò sáyé lókè. Wọ́n yẹ fún mi lókè. Ojú kò fọ́lẹ̀ ẹni, ìyanu lórúkọ rẹ̀. Dúpẹ́ oore bàbá ayé òkú láti tó. Wọ́n ló ń ṣoore lẹ́ni tí ò wọ́n yìí. Gbogbo ṣùgbọ́n fún wọn. Bóyá Ọba tí ṣoore fún mi láì wọlé. ọlọ́run gbogbo Ọwọ́ ìlú. Ìwọ ló ń ṣoore fẹ́ni tí ò mọ̀ yìí. Ọba ṣùgbọ́n fún ọ. Ọba tí ṣoore fún mi láì wọlé. Ọwọ́ ìlú. Ìwọ ló ń ṣoore fẹ́ni tí ò mọ̀ yìí. Ọba ṣùgbọ́n fún ọ. everybody, everybody. Àjùlọ, Àjùlọ, àjùlọ ni ọ́. Óyá, óyá, óyá. Àjùlọ, àjùlọ, àjùlọ ni ọ́. Alágbára lórí ayé mi. Àjùlọ, àjùlọ, àjùlọ ni ọ́. One more time, let's go. Àjùlọ, àjùlọ, àjùlọ ni ọ́. Óyá, now let's go. Àjùlọ, àjùlọ, àjùlọ ni ọ́. Jésù tó lágbára lórí ayé mi. Àjùlọ, àjùlọ, àjùlọ ni ọ́. Ọba tí ń ṣoore. Ìwọ ló ń ṣoore fẹ́ni tí ò mọ̀ yìí. Ọba ṣùgbọ́n fún ọ.
Ìjọ padà.
láti máa fọ̀rọ̀. Ọpẹ́lọpẹ́ rẹ̀, ayé ìgbà tí kẹ́rù mi sílẹ̀. Ọpẹ́lọpẹ́ rẹ̀, ayé ìgbà tí kẹ́rù mi báyìí. Oyè Jésù, lórí ọ̀rọ̀ tí mo sábà. Oyè Jésù, lórí ọ̀rọ̀ tí mo fọ̀rọ̀. Are you ready to go to the next level? Oh yeah, everybody. I go there, follow you there. Follow you there. Follow you there. Follow you Somebody